أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الملك الديان، ثم الصلاة والسلام على سيدنا وحبيبنا محمد خير ولد أدنان وعلى آله وصحبه الطهار وشموس الزمان، ثم أما بعد. أكي أولو إكياتك كما با أديوالي أنبا محمد صلى الله عليه وسلم. Akí gbogbo àwọn ẹni Ọlọ́run tàní àwọn tòní, akí gbogbo àwọn olólùfẹ́ tí ń wò wá obìnrin ní ọkùnrin ní pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Lónìí ohun táwọn bára wa sọ òun náà ni ohun táwọn èèyàn yapa lérí rẹ̀. Kí ni nǹkan náà? Òun náà ni rírí oṣù, muraqabatul hilal, rírí oṣù. Tó ṣe pé rírí oṣù yìí bọ́ sí inú oṣù Sha'ban. Oṣù Sha'ban sì rí oṣù tá kànká tó kọ Ramadan ni. Àmọ́ rírí oṣù yìí wá ń dá bálbálà alẹ́ láàrin àwọn jàmáà pàápàá jùlọ nílẹ̀ Áfíríkà wípé àwọn Saudi wọ́n ti rí oṣù tí Saudi bá lẹ̀ ti rí oṣù dẹ̀kẹ̀rẹ̀ gbogbo ayé ló gbọ́dọ̀ máa tẹ̀lé wọn. Èyí mo wá fẹ́ ní kí n yanjú wípé kò ṣe Saudi nìkan ni alamul islami. Alamul islami 53 ni làwọn àfọ́ní geography pín sí. wọ́n tá ń pè ní alamul islami huwa majmu'atu duwal allati yaglibu ala sukkaniha i'tinaqu ad-din al-islami sawa'an kanat nisbatuhum tasilu ila 50%. ìtumọ̀ ní pé ìlúkìlú Áfíríkà ní Asia ní ọ̀nà méjì náà ní continent yẹn wà. Áfíríkà ló wà ní tí ó bá ti ní àkànlé kan sí Islam nínú pé ẹ̀sìn Islam la máa fi ṣe ń tàbà sí alamul islami. Somalia alamul islami, Lebanon alamul islami, Misra alamul islami, Saudi alamul islami àtàwọn bẹ́ẹ̀ a máa kà fún wa tó bá yá. Tẹ́pọ̀ bá ti ní àkànlé kan ẹ̀sìn Islam nínú ọkàn wọn, nínú àníyàn wọn pé ẹ̀sìn Islam ni wọ́n ṣe ń bẹ alamul islami, kò bá jẹ́ wípé 50% wọ́n kó ní gbogbo àwọn tí ń bẹ́nu náà alamul islami. Ṣẹwárí alamul islami yìí a máa rí àwọn tó máa fi ń dámọ̀ wípé alamul islami àwọn fún geography tí wọ́n dámọ̀ wọ́n ń pè ní ma'ayir. Ma'ayir yìí wá pín sọ̀nà mẹ́ta. A ní mi'yaru dusturi, a ní mi'yaru tanzimi, a ní mi'yaru sukkani. Àjọ tá fi máa mọ̀ pé alamul islami nílùú yìí òun nìyẹn pé àwọn ohun tá máa rí nílùú ìlú kan tá mọ̀ pé eléyìí Islam ni wọ́n ṣe ń bẹ̀ alamul islami. Mi'yaru dusturi pé nítumọ̀ ní pé hiya ma yanissu dusturuha, hiya ma yanissu dusturuha ala anna al-islam huwa ad-dinu ar-rasmi lid-dawla. Pé dùstúrù tá máa fi ṣe ìdájọ́ ogun tá bá ṣe al-Qur'ani ni. Ohun tá máa lò, constitution tá máa lò lù yìí Islamu ni. Mi'yaru dùstúrù ni òun nìyẹn. Mi'yaru tanzimi àti mi'yaru sukkani àwọn alẹ́gbẹ̀ kan. Ohun tí mo fẹ́ lò gangan ni pé mi'yaru dùstúrù gangan tó yẹ pé Saudi jẹ́ kan nú ẹ̀. Mi'yaru dùstúrù lẹ́kẹ̀rẹ́ àwọn dáwọ́là 15 ni wọ́n kó sínú ẹ̀. 15 countries ní gbogbo ayé ni wọ́n wà ń bẹ. Saudi wá jẹ́ kan bẹ. Saudi tó wá jẹ́ kan bẹ yìí làwọn èèyàn wá fi nǹkan kan tì sí tó sọ wípé yíyọ hilal, yíyọ oṣù nínú Sha'ban kò sí lọ́wọ́ Saudi, ọwọ́ Ọlọ́run gbogbo ẹ̀ wà. Ọlọ́run ní máa ń yọ oṣù. Ìwọ tó wà l'Áfíríkà àsìkò tó máa rí oṣù títí ẹ bóyá 30 nínú Sha'ban, bóyá 29 nínú Sha'ban, ìjọ kejìlá wà gbààwẹ̀. So Saudi lè rí tiwọn, táwọn tí ń bẹ ní Misra kọ́ máa rí tiwọn, àwọn tí ń bẹ ní Nàìjíríà kọ́ máa rí tiwọn, àtàwọn ìlú míì tó tún rí bẹ́ẹ̀. Àwọn kan wá ń fi tì sí pé Saudi tó bá ti rí hilal àfi kí gbogbo èèyàn ó tẹ̀lé wọn. Mọ́ntíkọ̀ sì lé mọ́ntíkọ̀ yàtọ̀ lọ́dọ̀ àwọn fọ́n geography. Ohun èyí la fẹ́ là tafẹ́ wà dáhà fún gbogbo àwọn èèyàn tí ń wò wá wípé Saudi kò ń sọ́wọ́ wọn ní yíyọ oṣù wà. Nítorí ìdí èyí ká mọ̀ wípé Ọlọ́run ní máa ń yọ oṣù fẹ́ dà.
Ọlọ́run ní máa ń yọ oṣù ní sánmà nínú Sha'ban. Assalamu alaikum wa rahmatullah.